oyè bíi pé mú jójó jàre. Mú jójó. Nítorí pé o tún lé lọ́dún. Mú jójó. Nítorí pé òní lọ́jọ́ ìbí ẹ. Mú jójó. Ọpẹ́ ńlá fọ́ba adániwáyé, ìyìn rẹpẹtẹ fún Jèhófà lókè. Ìyẹn lórí oore ńlá tó ṣe fọ́mọ Adéoyè Anna Oyèbímpé tún ti lékún lọ́jọ́ orí lókè èèpẹ̀. Àbẹ̀kẹ́ okú ewu orí kádùn òní. Ó yá wátàdíreke kí o mọ́wọ́ ijó gẹ́ngẹ́ kí o fi dúpẹ́ fọ́ba tó dá ọ sí dọjọ́ òní. Torí tìẹ́ tọ́pẹ́ ọmọ Ìyábọ̀dé Oyèbímpé gbogbo ọjọ́ karùndínlógún oṣù kọkànlá ọdún láyẹyẹ ọjọ́ ìbí rẹ. Àṣèyí ṣàmọ̀ ọdún Àbẹ̀kẹ́ ọmọ Adéoyè. Ohun tí a bá ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún ọdún ni. Ó kú ọdún òní ó sì tún kú àṣeyẹ. Ká tún jọ ṣàmọ̀ ọdún nínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà ara. Anna Oyèbímpé yìí dára púpọ̀ lóbìnrin. Arẹwà obìnrin tó gbafẹ́ àfíjú ológe. Adáramákù síbì kan. A ò ní fi ọ́ ṣàwátì lórúkọ Jésù Kristi. Àbẹ̀kẹ́ ṣó o rántí pé ọ̀pọ̀ lẹ́jọ́ jẹ́gbẹ́ kan náà tí wọn ò sí láyé mọ́ tí wọ́n ti gbọ̀run lọ. Ṣùgbọ́n owó Èdùmàrè ló dá ọ sí dòní kì í ṣe mímọ̀ ọ́n ṣe. Ó yá kálẹ́lúyà fọ́ba ọ̀gá ògo. Oyèbímpé ọmọ Adéoyè oyè ọmọ oyè. Bí o ti ń ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ lónìí, ikú òjijì ò ní wọlé tọ̀ ọ́ wá, ò ní fàìsàn lògbà. O ò ní ṣi nọ́mbà mú, orí olórí ò ní kéré iṣẹ́ tó o bá ṣe. Àwọn òbí ẹ ò ní mọ sàárè ẹ kí orí tiẹ̀ ṣe lókè èèpẹ̀. Ìwòye àmọ́ ọdún kábọ̀ jíjó ọpẹ́ lórúkọ Jésù Kristi. Anna Oyèbímpé Iragbiji ò jìnnà rárá ooo. Jẹ́ ká jọ dénú ilé baba tó bí ọ. Iragbiji olókè méjì takọtabo lórí àgbà. Ọ̀kan yí lulẹ̀ òkọ̀ọ̀kan. Ẹ̀yin lọmọ òkè kan gàgàrà tí ń borí ilẹ̀kílẹ̀. Ọmọ olódi ìlú ọkọ̀ oníyẹ̀pẹ̀ òkun olókùúta. Ẹ̀yin lọmọ olókè ẹbọra ogun òjàjà kókó yín ní Iragbiji rí. Ẹ̀yin lọmọ olókùúta odò olómi ayẹyẹ. Ọmọ odò kan. Ẹ̀yin lọmọ olódò kan òtẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan òtàràrà. Odò tó ń ṣàwéréke. Onípele débẹ̀ kò gbọ́dọ̀ bu mú. Alábàjá débẹ̀ kò gbọ́dọ̀ bu sánsẹ̀. Ìṣọ̀wọ́ oníṣọ̀bọ̀rọ̀ ni ó mú mi odò náà gbẹ. Ẹni kọlà òkè yẹn bá wọn débẹ̀ ó dé èèwọ̀. Ibùdó rẹpẹtẹ lèdùmàrè fi kẹ́yìn nínú ilé àwọn bàbá rẹ̀. Ibùdó alákàsọ̀ méjì. Ẹ̀yin lẹ́ni ìdí ògún ibùdó ọ̀rẹ́. Ẹ̀yin lọ́mọ oníbùdó mọ́kànlélógún. Àjòjì kì í Iragbiji àfijúmọ̀ya ní ìjọba nínú ilé àwọn bàbá rẹ̀. Jẹ́ ká jọ dé Ìlọrin Àfọ̀njá nínú ilé yeye tó bí ọ. Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. Ìlú tí ó léegun ẹṣin léegun lé wọn. Akéwùgbẹ́rú aṣàdúrà gbọrẹ. Ajífi kálámù dáwọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú. Wéèlú lágbàjì ìkéwú ni wọ́n ń ké. Ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà. Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. Àbọ̀ mi rèé Oyèbímpé ọmọ Adéoyè. Bí o ti ń ṣọdún èyí kédùmarè má fèyí ṣópin. Tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan. Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé lèmi ń jẹ́. Làwa ni bàbá tó bí mi lọ́mọ. Oyèbímpé mú